Audio Jungle. Ọ̀rọ̀ tí bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ láìpẹ́ yìí nípa mímú àwẹ̀, ẹ rí pé wọ́n sọ pé ẹni bá gbọ́rọ̀ yẹn, wọ́n ní ẹni tó bá mú àwẹ̀ kalẹ̀ lẹ́yìn Sultanu Sókótó, ó yẹ wọ́n pa ni, wọ́n sì má pòjú ìwà fún àbí àwọn èèyàn wá dráàgì wọn gan, kódà ẹlòmí èpì níṣẹ́, ó rí pé lórí ikú ni ọ́, ó rí pé kìnnìkan ni ọ́, ó rí pé kìnnìkan ni ọ́. Bẹ́ẹ̀ in tí máa mú wí àgbọ́ ọyé, analysis wọn ni kò kún tó, then in tí wọ́n fi ṣe àpèjúwe yẹn kò bá ọ̀rọ̀ yẹn lọ tó, ṣùgbọ́n tí wọ́n ń wí mẹ́sẹ̀jì tí wọ́n fẹ́ fàyọ nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn àgbọ́ ọyé. Kò sí nínú òfin lóòótọ́ pé ká pa ẹni tó bá mú ààwẹ̀ kalẹ̀, pé lágbájá yìí sọ pé ọjọ́ báyìí la mú ààwẹ̀ ó sì sọ ní sọ pé authority ń bẹ lọ́wọ́ ọ̀hún tí ó sì sí authority lọ́wọ́ ẹ̀, kò sí nípò ẹ̀, ìlú ò gbéṣẹ́ fún pé a fún olóyè báyìí wọ́n ní kó mójútó nǹkan báyìí, kẹ́nìyàn wá bọ́ sípò yẹn fún rẹ̀ kó máa wá pàṣẹ tọ̀. Ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò sákọọ́lẹ̀ tó ní ẹ̀pá, ẹnu tí nǹkan bẹ fún ni pé kò tẹ̀lé tọlọ́run, kò tẹ̀lé tànábì sallallahu alaihi wasallam. Ẹ̀sìn Islam tá ń ṣe ní ètò yẹn ni wọ́n fẹ́ ká tẹ̀lé, bó ti wù kí ìmọ̀ yẹn ó pọ̀ tó, wọ́n fẹ́ kí o gbé ìmọ̀ yẹn tẹ̀lé ètò ẹ̀sìn. Mọ́ mú tí ẹ wá láti inú ọpọlọ, ṣe bí a tún lè ṣe báyìí, àti ẹbá tí ṣe tọ́lọ́ tí ṣe tànábì, a tún lè ṣe báyìí yẹn ọ̀ràn yẹn kọ́ o, so a tún lè ṣe báyìí lọ́dọ̀ èèyàn ọ̀ràn yẹn kọ́ ní kíyàn ó tẹ̀lé yẹn. Ọ̀rọ̀ ẹ̀sìn náà ní ṣe bí Ọlọ́run fi ọdọ̀ yí ìtẹ́pẹ̀ ní ráàyí, ṣe bí làákàí dá èèyàn lè tẹ̀lé làákàí, kò sẹ́ni tó tako làákàí, ṣe bí ogun tàà sí náà ẹgbọ́n kálùkù wà ní làákàí ní àbí kí ló darí wa kó yẹ ká wá kírun láàárọ̀ yìí, ìtọ́sọ́nà Ọlọ́run tó fi sínú làákàí wá ní, kò sẹ́ni tó tako làákàí, ṣùgbọ́n tó wà ń bẹ̀ ní wípé làákàí kankan ò gbọdọ̀ tako àsọsílẹ̀ t'Ọlọ́run àti ti Ànábì sallallahu alaihi wasallam. Ìdájọ́ tá bá wá táàrí nínú Al-Qur'an t'Ànábì ó sì sọ̀rọ̀ nípa ẹ̀ tó fi lọ, inú wọn ní káyé àwọn àfá ojókòó lé lórí pé tọ́ eléyìí ò sí lákọọ́lẹ̀ kánàbí nígbà t'Ànábì ń bẹ wò tọ́, níbo wá ní ká gbé sí, kí ló jọ, kí là fi jọ ẹ̀, èyí tán wí nìyẹn. Èyí tó bá ti lákọọ́lẹ̀ òun ò nílò kẹsẹ̀ máa tó fi làákàí kankan tú, èyí tí wọ́n wí sínú ẹ̀ ní kẹ tẹ̀lé tó yé tọ́. Mẹ́sẹ̀jì tí máa mú fẹ́ fàyọ ń bẹ̀ nìyẹn, wípé ẹni tó bá jẹ́ aláṣẹ ẹ̀sìn bí irú Sultanu Sókótó, bí irú bàbá wa Emir Ìlọrin, àwọn ní àṣẹ ọ̀rọ̀ ẹ̀sìn ń bẹ lọ́wọ́ wọn lórílẹ̀-èdè yìí. Wọ́n kọ̀ bẹ́ẹ̀ tán jẹ́ Emir Maiduguri, tó irú wọn bẹ́ẹ̀ tán jẹ́ tó pé àwọn ní ètò ẹ̀sìn ń bẹ lọ́wọ́ wọn, ìjẹ́ ọba wọn ọba ẹ̀sìn ní, wọ́n ń jẹ́ ọba pẹ̀lú kọ́lọ̀ ló fi wọ́n ṣe àáfáà ni wọ́n
àfáà dọba ni irú wọn bẹ́ẹ̀ lè tó ẹ̀sìn bẹ lọ́wọ́ wọn àwọn ni wọ́n gbọ́dọ̀ ṣe wàhálà lórí bí wọ́n ṣe tọ́ ìlú sọ́nà yá pẹ̀lú bá ti wà àwọn náà tún lásíwájú àwọn náà ní aṣíwájú táwọn náà ò gbọ́dọ̀ tásà àgẹ̀rẹ̀ ìdí tí gbogbo nǹkan sì fi tọ́lọ̀ fi gbé gbogbo ẹ̀sá bẹ́ aláṣẹ àwọn aṣíwájú ó nídìí torí àlàáfíà wa náà ni torí àlàáfíà lú ni tó bá jẹ́ pé èrò mọ́mù èrò ẹ̀yẹ bàbá ìmọ́mù Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ pé èrò wọn nìyẹn wípé gbogbo nǹkan yìí ó jẹ́ kó tẹ̀lé ètò ẹ̀sìn ni a ti gbọ́ yé àbí so àbòsí ni ká máa ṣépè fún wọn àbòsí ni kí la bá débi òrìkó lórí ibú ni ọ́ wọ́n parọ́ mọ́ Ọlọ́run wọ́n parọ́ mọ́ Ànábì kí ni ìparọ́ mọ́ Ọlọ́run àti parọ́ mọ́ Ànábì ibẹ̀ ṣe bí ìdájọ́ tí wọ́n gbé sábẹ́ rẹ̀ ṣe bí ní orí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ gangan bó ti rínú pé ẹnìkan kò láṣẹ láti mú oṣù kalẹ̀ lẹ́yìn aláṣẹ ẹ̀sìn ok mọ́sásílá wà yìí ní ìsìn àbí tàà lọ́n fi darí mọ́sásílá wà mẹ́ èmi tọ́ kẹ́nìkan wá dìde kó nítọ̀ bí nǹkan iṣẹ́ rí gbogbo jàmá mùsùlùmí kó wá pàṣẹ yẹn lẹ́yìn mi sẹ́ẹ̀tẹ̀lé wọ́n ṣe rí nìyẹn náà tẹ́rítì tọ́lọ́n fèmí sọ́rì àbí tọ́ èmi náà láǹfààní àti ṣèwádìí ọjọ́ wo ni ààwẹ̀ so àwọn tẹ́mi náà ma wá retí bàbá mufti Ìlọrin tòní a máa retí wọn kọ́lá a máa fẹ́ pè wọn pẹ̀lú bàbá ẹ̀dàkùn ọjọ́ wo ni ẹgbọ́lọ́dọ̀ bàbá wa emir o tó bàbá mufti náà máa retí àṣẹ emir ìyẹn bàbá ọba Ìlọrin ṣéwù ẹ̀wí ni àwọn náà máa retí àṣẹ bàbá ọba Ìlọrin bàbá ọba Ìlọrin náà máa retí àṣẹ láti Sókótó ṣùgbọ́n Sókótó wọ́n ní bí a ti ṣe mítìn pẹ̀lú àgbáyé tí wọ́n fi jọ fẹ́nu kò pé ókè wọ́n ti wá oṣù wọ́n ti ka oṣù iye tó jẹ́ lónìí rẹ̀ ọ̀lálàwẹ̀ sí yóò bá mi yẹyẹ nígbàtà bá gbọ́ yí pé tí mọ́ mú fẹ́ wí nìyẹn ẹwọ́ ní kíni wàhálà sí mẹ́bí yẹn ẹni tó bá ti wá tako ìtọ́lọ̀ ń wí ìtànẹ́bí wí yẹn lóòótọ́ sẹ́ni rẹ̀ ni tí ò lè tẹ̀lé àṣẹ tọ́lọ̀ sì kó àwọn àkọsábẹ̀ tí ẹ̀ náà tí wọ́n tẹ̀lé àṣẹ tí ẹ̀ náà tí wọ́n ò ní tako àṣẹ kí ni ẹ̀tọ́ tí ẹniyàn náà ní láti tako àṣẹ àwọn tí ń bẹ ní iwájú ẹ̀ sí ọba mi yé tọ́ èyí tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ yẹn ni pé gbogbo ẹ̀yin tẹ́ wo fídíò tí bàbá ìmáàmù fi sọ̀rọ̀ yẹn wípé ó yẹ wọn pa ọ́ ni ẹni tó bá ti máa wẹ̀ kalẹ̀ ó yẹ wọn pa ọ́ ni òfin ẹ̀sìn òní kún wọ́n pa ẹni tó mú àwẹ̀ kalẹ̀ ṣùgbọ́n tẹ́nìyàn ṣe ò dá ẹlẹ́ṣẹ̀ ni pẹ̀lú pé kò tẹ̀lé Ọlọ́run kò tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ẹgbọ́ so nípa báyìí bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà ọlọ́jẹ́ mi ogun lórí dáadáa jẹ́ wọn máa bẹ dáadáa o wọ́n da ìjọba wọn rú wọ́n dọ̀lá wọn rú ọ̀lá àwọn ènìyàn wájú ọlọ́nà síbìrì wà ní ọlọ́mọdọ̀lá àwọn rú ọlá àwọn ènìyàn wájú ọlọ́wọ́n bá jẹ́ wọn ó pẹ́ lórí dáadáa ìsìjáwà náà pẹ́ lórí dáadáa ọlá àwọn ènìyàn wájú ọlọ́wọ́n bá sọ́látọ́lá Nabi Karim.